Hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú ìwòyí. Ẹ mọ̀ pé láti ọjọ́ yìí tí wọ́n ní olórí Ashley tó wá kábíyèsí àti Naomi lọ sí Bahama bí nílùú tán ti lọ ṣe wedding. Wọ́n ló lọ o. Ẹ ṣàmọ̀ gbogbo sẹ̀rẹ̀rẹ̀ tán ní ó lọ pa lọ́hùn tó lóun fẹ́ wọlé. Òun ìyàwó Ọọ̀ni of Ifẹ̀ láti Nàìjíríà pé àwọn security ibẹ̀ ò jẹ́ kó wọlé. Tó fi pé bóyá Nàìjíríà lòun rò pé ó wà. Gbogbo wùrùwùrù tó ń ṣe ní Nàìjíríà ó fi pé ó lè gbé dé ìlú òyìnbó. Lọ́nà jẹ́ kó wọlé at the end of the day. Àwọn kábíyèsí ṣáà lọ. Wọ́n ní fẹ́ bá àwọn kábíyèsí padà. Kábíyèsí ní là. Àjọ wà o. Kíbi tó bá ń wọ̀n ẹ́ kò lọ dúró sórí àtòrí kábíyèsí ló ń ṣe ọ́. Kábíyèsí ní báwo ló ṣe máa ṣe torí mi wá mo pè ẹ́ mo invite ẹ̀. Lọ́rọ̀ kan ṣá àwọn kábíyèsí àti Naomi wọ́n filẹ̀ wá sí Nàìjíríà. Wọ́n ní bí kábíyèsí ṣe rí mọ́ nìyẹn. Àtìgbà yẹn wọ́n ní kò sí dé sí Nàìjíríà. Báwọn Láfógìdí ṣe wá bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn gbúrò ẹ̀. Kò pè kò fi kan àwọn ẹbí ẹ̀ wọn gbúrò ẹ̀. Wọn ò mọ ibi tó rá sí. So látìgbà yẹn wọn ò rí Ashley. So àìrí Ashley ń sìn. Àwọn Láfógìdí wá bẹ̀rẹ̀ sí ní sọ̀sọkúsọ sí kábíyèsí. So látìgbà yẹn náà wá ti ń disturb kábíyèsí pé kó wá ọmọ àwọn fáwọn. Before you know it wọ́n ní lánàá. Ó dàbí pé kábíyèsí ò sí lára àtọ́ sọ pé àwọn Láfógìdí ti lọ fọlọ́pàá. Wọ́n fi DSS wá mú Naomi o. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní wá mú Naomi. Wọ́n ṣe mú Naomi lọ sí Abuja. Wọ́n ní òun lọ sí Abuja bá ṣe gbọ́ o. Àwọn DSS láti Abuja ló wá mú Naomi. Wọ́n dẹ̀ mú lọ. Wọ́n nígbà kábíyèsí dé. Wọ́n wá Naomi. Níbo ni Naomi lọ? Wọ́n sọ pé àwọn DSS ti wá mú Naomi lọ sí ibò pọ́n ní wọ́n arrest ẹ̀ pé òun ló kidnap kó ti kidnap Ashley pé torí ó ti pé bíi 2, 3, 4 days tó ti ń wá Ashley tí wọ́n gbúrò ẹ̀. Ó tán wọ́n ṣe mú Naomi lọ sí kinní nìyẹn. Àtìgbà yẹn ni ó wá di ọ̀sán yìí wọ́n wá kàn rí Ashley bó ṣe ṣìrànràn wá sínú ààfin. Wọ́n ló wà chatadi ó ṣàṣe bákan. Pé ó ti rẹ̀ ó wá ṣe bí aláàárẹ̀. Wọ́n ní bó ṣe sneak wá sáàfin ni. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bèrè pé gbogbo èèyàn wá Ashley. Ó ti dé. Wọ́n ní meanwhile kábíyèsí ti lọ gba Naomi sílẹ̀ ní Abuja pé kíákíá wọ́n mú ìyàwó òun. Wọ́n ló ti dé. Àárọ̀ yìí ni pé ìyàwó òun ń ṣe ni kì í ṣe kidnapper. So bó ṣàṣe interrogate Naomi ni Naomi ló wọ́n mọ nǹkan kan nípa Ashley o. Wọ́n mọ nǹkan kan tí Ashley lè bypass o sórí òun ò mọ̀ ń pa. Kí ló fẹ́ arrest àbí kí ló fẹ́ kidnap Ashley? Kí ló kọ àwọn àti Ashley pọ̀ pé kò sí nǹkan pé wọ́n kàn parọ́ mọ́. Wọ́n nígbà kábíyèsí mú ìyàwó òun padà. Ó mú ìyàwó ẹ̀ padà. Àṣẹ dédé náà wá ṣẹ̀ṣẹ̀ wá rí pé ó ti dé. So wọ́n ní tẹ́ bá rí Ashley bó ṣe rí bákan. Wọ́n ló bu tátátá. Wọ́n ní tẹ́ bá dé rí pé ó ti rẹ̀ bí ìgbà wọ́n ti fọ́ gbogbo egungun ẹ̀. Ní kábíyèsí wa ni. Wọ́n ní ṣe ló sáré wọnú chamber kábíyèsí. Ó wá wó kalẹ̀ ní iwájú kábíyèsí. Kábíyèsí o, òun kú lọ rèé o. Kábíyèsí kó gbà òun o. Kábíyèsí kó tètè mọ bó ṣe máa ṣe òun. Torí òun ò wà fún ara òun báyìí pé ó dàbí pé ikú lòun rí lójú ara òun. Pé kábíyèsí níbo ló ti ń bọ̀ níbo ló lọ. Ó ní ẹ̀ lẹ́yìn ìgbà táwọn kúrò ní Bahama pé ṣe ni òwúrọ̀ ìyá tètè bọ́ sọ́nà tóun dé. Bó ṣe dé báyìí kóun dẹ̀ lọ gbé cab lọ sí ibi tí òun
ibi tóun páàkì mọ́tò òun sí lẹ́kọ̀ọ́ ó ní ṣàìdédé àṣé mọ́tò àwọn kidnappers ló wọ̀ wọ́n ní one chance wọ́n ṣe gbé lọ láti ìjọ tán àti ìgbà tó ti ń wà bí ìjọ mẹ́ta bí ìjọ mẹ́rin náà ti gbé òun pé láti gbà yẹn pé òun ò mọ ibi tóun wà kán tó wá rìlíìsì òun pé bẹ̀sì kán tó rìlíìsì òun pé wọ́n ti gba gbogbo ọwọ́ òun pátá pé 20 million ṣáàlò fi bẹ́ẹ̀ lára òun tán fi òun lẹ̀ ní kábíyèsí nìyẹn kí ló wá fẹ́ kí n ṣe kí ló wá ń ṣe ẹ́ sí ó ní kúyà ó lóun fẹ́ kú bóun ṣe wà ebi ti fẹ́ pa òun pé ebi ti fẹ́ ṣe kiri ó ṣe wá wà tó ti mọ òṣè kúkú lọ sọ́dọ̀ àwọn Láfógìdì kó lọ fi ra hàn ìbáwọn náà afọlọ́pàá mú ìyàwó òun tó ní kíní ó ní kábíyèsí kí kábíyèsí fi gbogbo yẹn lẹ̀ bóun ò ṣe ní kúre kí kábíyèsí yá tètè mọ bí ó ṣe máa sèèvù òun pé kí kábíyèsí dání kí ló ṣe ó ní oúnjẹ bí ń pa òun omi fẹ́ wẹ́ mọ́ mi òǹgbẹ́ǹgbẹ́ òun à ń ṣe pé tí ò bá jẹ́ bẹ̀ pé òun máa kú kábíyèsí wá sọ fún àwọn tó fún wọn lóúnjẹ láàfin pé kọ́ fún lóúnjẹ kán dẹ̀ fún ní omi tó wó fẹ́ mọ́ mi wọ́n ṣàfún wọ́n ní wọ́n fún lóúnjẹ tán ló bá sùn jíjí tó wá jí ó wá relax pé wà tó wá relax ló wá ṣe wá bẹ̀rẹ̀ sí ní sọ ibi tó gbóhùn lọ pé kì í ṣe kékeré ló wá bẹ̀rẹ̀ sí ní sọ bóun ṣe rin ìrìn àjò òun wọ́n ní kábíyèsí wa ní nǹkan tó jú wá lójú rí nà òun pè ẹ́ wá sí bọ̀hámà àbí mo pè ẹ́ wá sí ibì kan mo sọ pé kó wá mi wá pé Ashley ó ti fara hàn àwọn Láfógìdì ó ní wọ́n ti mọ̀ bóyá òun ti dé o kóun sọ òótọ́ òun tiẹ̀ ti mọ̀ ó ti mọ ìṣẹ̀ òun lẹ́ṣẹ̀ òun ti mọ bóun ṣe fẹ́ ṣe ara òun ti fi ahọ́n òun ka eyín òun bóun ti repent o òun ò tiẹ̀ bẹ́ anybody jà mọ́ òun ò ṣe gbá wọn ṣá wọ́n ní kí ló dé táwọn fámìlì ẹ̀ lọ fi ọlọ́pàá mú Naomi ṣé Naomi ni ó fọ ọlọ́pàá ní ó kidnap ẹ̀ kí ni gbogbo ìtumọ̀ ilé wọ́n bá ní wá ní kóun ó kí kábíyèsí dáríjì òun tóun bá rí Naomi òun máa bẹ̀bẹ̀ òun máa ṣe gbá òun máa ṣàwò ẹ̀yìn èèyàn ṣẹ́rí wọ́n ní béèyàn ṣe ń yọ sórí náà ń yọ gbọ́ ṣẹ́rí pàwọn olórí tó wà láàfin wọn ò mọ bó ṣe fẹ́ ṣègbéyàwó wọn sí wọ́n ṣe nípa wọ́n ṣe líle wọn ò rí Naomi mú wọ́n ti Naomi wọ́n mí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ò rí Naomi araba Naomi kò wo mọ́ lójú wọn tó àwọn gangan tó máa sọ pé àwọn fẹ́ ti Naomi títí àwọn náà máa wó náà máa ṣubú dànù so ẹ̀yin èèyàn mi mo ní kí n fẹ́lẹ́ ètò yín létí kẹ́yìn náà tún gbọ́ wọ́n ní láti jẹjọ́ ìpàṣẹ pé wọ́n kidnap Ashley ni o pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tì síta o ló wá ràn mọ̀dé ààfin ẹ̀yin èèyàn wa ẹ bá mi ṣí àti ẹ bá mi láìkẹ́ torí tí ìbá gbé asítì gbọ́ wa tẹ́ bá lọ gbọ́ ní another information ní another information níbo ẹ máa rí tí kí ló ń jẹ Independent TV7 tí ẹ̀ sọ ilé fún wa bẹ́ẹ̀ mo ṣe ní jẹ́ sáré wá gbé asítì gbọ́ wa kẹ́lẹ̀ mọ̀ bó ṣe ń lọ ẹ ṣe bẹ̀ ṣe tètè sí wa láyọ̀ o.